ẹ mọ̀ pé kì í ṣe tó bá fìyàn sóògùn owó tó lọ gbé ọsẹ léèyàn lórí nìkan ní fìyàn sóògùn owó ẹni tí ń fi ọ sẹ̀sìn ẹni tó gbé ọ sọ́ta oògùn owó ní fi ọ ṣe pásítọ̀ ẹ má jẹ́ wọ́n fi yín sóògùn owó mọ́. mo kí wa gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣe ojú tí a fi wò kò ní fọ́ a máa tún mú tuntun wá fún wa lónìí ó lágbára alágàjù yìí tá a tún mú wá fún wa lónìí ìránṣẹ́ Ọlọ́run tí ẹ mọ̀ pásítọ̀ Odekunle bàbá mi o wọ́n jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run sí nǹkan kan wọ́n fi tó wọn létí wọ́n jẹ́ kí wọ́n rí gbọ́ nípa oògùn owó bí báwo ẹ máa wò pé pásítọ̀ oògùn owó báwo ló ṣe jẹ́ ẹ ní láti wo fídíò yìí fúnra yín ká ẹ mọ bó ṣe jẹ́ bí ṣe pa bí ọbẹ̀ ṣe kú ẹ jọ̀ọ́ bẹ ṣe wo fídíò náà ẹ má gbàgbé láti comment láti like àti láti bá wa ṣe. ẹ̀yin tẹ́ ti subscribe bá wa subscribe kẹ́ bá wa tẹ notification bell yẹn bó bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ. mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo bí tí ẹ ti ní àǹfààní láti máa wò mí láàárọ̀ kùtùkùtù tàbí ní àkókò tí ẹ ṣe alábàápàdé mi ní orí fídíò yìí gbogbo ẹ̀yin tí ẹ bá ní àǹfààní láti wò ẹ bá mi share program yìí tàbí show yìí pẹ̀lú àwọn pastor àti àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bá mọ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹni tó wá fọwọ́ ẹ̀ share rẹ̀ ibi àti ìbànújẹ́ kò ní dé bá yín o ní fi ọwọ́ rẹ gbọ́mọ sí tó bá mú fọwọ́ rẹ share rẹ̀ owó lọ́mọ fọwọ́ rẹ tẹ́wọ́ gbà in Jesus name gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ní àǹfààní láti máa gbọ́ mi mo kàn fẹ́ sọ nǹkan kan ni pé ṣe rí live tá a wà àti àsìkò tá a dé ibi táyé dé gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run mọ tó mọ fi hàn tó o bá rí pé ń ṣe meeting tó ṣe kókó kókó sọ fún gbogbo àwọn tó ń bẹ ń bẹ pé meeting eléyìí ṣe ń tẹ́ gbé wá sórí social media tó dàbí ẹni pé gbogbo àwọn èèyàn ní ìsìn systematically orí social media ni bọ́kọ àtìyàwó ń bára wọn sọ̀rọ̀ ọkọ gbọ́rọ̀ ìyàwó wá sórí social media bí ìyàwó àtọkọ ń sọ̀rọ̀ yóò gbọ́rọ̀ ọkọ wá sórí social media àwọn ọmọ ń gbọ́rọ̀ ara wọn wá sórí social media kò wá sí nǹkan kan tó jẹ́ secret mọ́ torí pé ẹ gbọ́ pé wọ́n monetize ẹnìkan ni mo fẹ́ fi pawó ni èmi náà fẹ́ fi ní followers ni followers ló fẹ́ ní àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé ọpọlọ wọn lò by system torí follower wọ́n ti bẹ̀rẹ̀ sí gba ègún sórí ara wọn ìmí ọ̀lànà ṣàkàṣàkà yóò mọ bá ẹni tó jù lọ ẹni tó tó bàbá rẹ̀ torí pé ó fẹ́ pawó ẹlòmíì ọmọ wò àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti pẹ́ ń bẹ̀ tó jẹ́ pé kìkì irun funfun a máa sẹnu ṣàkàṣàkà sí wọn nítorí pé òun náà sáfẹ́ pawó lórí social media ẹlòmíì ó gbé àṣírí fámìlì wọn ń gbé bọ̀ lórí social media mọ̀mọ́ rẹ̀ ò ń gbé bọ̀ sórí social media gbogbo ayé yín ó dorí social media kí ló dé ẹ mọ̀ pé nǹkan míì ti wọnú ayé torí pé wọ́n ní wọ́n monetize ẹ̀yin pásítọ̀ mo sì fẹ́ bá sọ̀rọ̀ ẹgbọ́n bí ejò ẹ̀sùn oníwà tútù bí àdàbà gbogbo aṣọ kọ́léèyàn máa ń sá lóòrùn gbogbo nǹkan kọ́léèyàn máa ń gbé wá sórí social media bìkọ́ kó tó yí ọ yóò dọjú alẹ́ bíbélì sọ Ọlọ́run tí ń bẹ lọ́run gan ó ní àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ẹni tó bẹ̀rù ẹ̀ Ọlọ́run tí ń bẹ lọ́run gan láṣírí tó fi wá jẹ́ pé gbogbo nǹkan ó dorí social media ní tó bá ti yẹ lẹ́yìn program tẹ́ ẹ̀ ṣe generally social tí wọ́n lè rí àwọn nǹkan kan bẹ tí wọn ò nílò láti mọ̀ nípa rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń tayọ láyé gbogbo ẹni tí ó ṣe rere inú ayé àwọn nǹkan kan bẹ tí wọn ò gbọdọ̀ rí díẹ̀ àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé inú ẹni ní tí wọ́n ń pè lágbàlẹ̀ tó ní àṣírí nìkùn ní tí wọ́n ń pè ní ewu orí àṣírí tó gbé mì gbogbo nǹkan láyé ó wá dorí social media bó o rélé social media bó o gbélé bí wọ́n fún ọ ní nǹkan social media bó o gba nǹkan social media ewu tí ń bẹ nú ẹ̀wù tó ó pọ̀ ju ire tí ń bẹ ń bẹ lọ wọ́n á fọ́lò rẹ̀ nítòótọ́ sọ wàrà wọn tí ń fọ́lò rẹ̀ nígbà wọn bá gbógun tì ọ́ ó súnmọ́ báyìí ẹ bá ń ṣe àpẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ní àǹfààní láti gbọ́ mi ẹgbọ́n bí ejò rẹ́ẹ̀mù tá a wà yìí nǹkan ti dàpọ̀ oríṣiríṣi àdàmọ̀dì àwọn èèyàn ti dàpọ̀ mórí afẹ́fẹ́ àwọn onísọkúsọ àwọn tó jẹ́ pọ́pọ́lọ wọn lò ẹni tọ́pọ́lọ ẹ kọjú sẹ́yìn náà torí ẹ bá ti tẹ fóònù ó fẹ́ fi ọ́ gba star ni àwọn èèyàn kan bẹ tó jẹ́ wípé by system ká pé wọ́n ti wá mú ọmọ wulẹ̀ dáhùn mọ́ bọ̀ n tí wọ́n mọ question rẹ lé lórí àwọn nǹkan tí wọ́n mọ di wàhálà alẹ́ every blessed time wọ́n gbé wá bẹ́ẹ̀ ẹlòmíì bò ń fọ́ mẹ́ lóúnjẹ ó dorí social media bẹ́ẹ̀ jọ ń sún ọkọ àtìyàwó ó dorí social media ẹ̀yin pásítọ̀ lèmi bá wí o
ẹ̀gbọ́n bíi ejò kò so níwà tútù bí àdàbà. Ọ̀rọ̀ mi láàárọ̀ yìí gbogbo àsọkọ́lé èèyàn sá lóorùn jọba ń ṣe àrẹ pẹ̀lú pásítọ̀ chọ́ọ̀chì rẹ̀ nítorí Ọlọ́run. Ẹ bá ń ṣe mítìn tó jẹ́ ìdá kọ́ńkọ́ ẹ sọ fáwọn kan ẹ bọ́ta bó bá ti gbé wọn yọ fóònù tàbí wọ́n fi nǹkan kan sáyà báyìí sọ fún èyí tá a fẹ́ sọ ọ̀rọ̀ lé ni inú ilé ẹni láti jẹ́kù tí onídòdó. Èmi ọmọ ọdún ti yín o tó fi jẹ́ pé gbogbo nǹkan láyé orí àwọn blọ́gà wọn wá sọ wádẹ omi ìwúyọ́ nítorí ìsọkúsọ àwọn sì rèé torí owó tí wọ́n fẹ́ gbà ní pẹ̀lú omi ti torí owó ó ti torí oúnjẹ ó ti ta ogún ilé ó ti togún ìbí ẹ̀ ọ̀pọ̀ yìí sọ̀ ń bẹ lórí social media àwọn tí wọ́n ta ogún ìbí wọn àwọn tí wọ́n ta lé bàbá wọn àwọn tí wọ́n ta torí owó ẹ mọ̀ pé kí ìṣẹ́ tó bá fìyàn sógun owó tó lọ gbé ọsẹ léyàn lórí nìkan ní fìyàn sógun owó ẹni tí ń fi ọsẹ sìn ẹni tó gbé ọsọ ta oògùn owó ní fi ọsẹ pásítọ̀ ẹmọ́jì wọn fi yín sógun owó mọ́ Ọlọ́run yóò jọ dára fún wa ẹ ń bá létí kọ́gbọ́n tí ẹ̀mí sọ fún ìjọ mo tó ti yá yín gbé nǹkan lónìí ẹ́písòdù kan tún lélẹ̀ ìmí tó ń bọ̀ God bless you.